ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìbílẹ̀ wa civilization ló jágbà gbogbo tàṣà ìbá. ọ̀làjúdé 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 làwọn àgbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé ọ̀làjúdé làwọn àgbàgbé àṣà ìdílé wa. Kí ni ìtumọ̀ akọni? Akọni ni ẹni tí ó ní akíkanjú láti ṣe nǹkan tí ìbẹ̀rù bojo kò sí fún ẹni náà ni a ń pè ní akọni. Ẹ bá mi fún látẹ̀wọ́. Akọni. Sọ ìtumọ̀ àlọ́ yìí. Mo ń lọ sílùú Ọ̀yọ́. Mo kọjú sí Ọ̀yọ́. Mo tún bọ̀ láti Ọ̀yọ́. Mo tún kọjú sí Ọ̀yọ́. Kí ni? Àlọ́ ni. Ìlú gángan ẹ bá mi fún látẹ̀wọ́. Parí òwe yìí. Ọwọ́ ọmọdé kò tó pẹpẹ. Àgbàlagbà ọwọ́ kéré ní ọwọ́ ọmọdé kékeré kò tó pẹpẹ. Bẹ́ẹ̀ sì ni tàgbàlagbà ọwọ́ akérèǹgbè. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lé ẹ jẹ́ á gbìyànjú ká kọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá wa. Tá a bá sọ pé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ, tàgbàlagbà ọwọ́ akérèǹgbè. Òyìnbó àfírìfẹ́tì tá ń sọ, ọ̀pọ̀lọpọ̀ àfírìfẹ́tì ńlá ń sọ àwọn ọmọ túmọ̀ ẹ̀. Ṣùgbọ́n tá a bá sọ pé ọwọ́ ọmọdé ò tó pẹpẹ gẹ́gẹ́ bí àná ẹ ṣe sọ, tàgbàlagbà ò ti wá kéré ní pé àwọn ohun tí ọmọ kékeré lè ṣe ó wà ṣùgbọ́n àgbàlagbà ò lè ṣe ìmíì. Àwọn míì wà tí àgbàlagbà lè ṣe tí ọmọ kékeré náà tí ó lè ṣe. Orí gbogbo àwọn aráalé tí à ń gbọ́ wa tí a sì ń wò wá pé ẹ kú pé ẹ ti ẹ̀jẹ̀ kó sun yín ẹ̀jẹ̀ kó rẹ̀ wá láti máa bá wa ká lọ. Ìfẹ́ kí gbogbo àwọn táwọn gbọ́ wa táwọn wò wá náà ẹ jẹ́ káwa náà múra láti wá kópa fún ètò ìdíje àti àṣà akọni ìran ọmọ aládé ètò ń bọ̀ lọ́nà. Tẹ́ bá ti lọ sórí ẹ̀rọ ayélujára wa ètò bẹ́ẹ̀ ti fẹ́ wọlé bẹ́ẹ̀ ti fẹ́ ṣètò tẹ́ fẹ́ kópa tẹ́ fi jẹ́ olùkópa ẹ ó bá a pàdé ní ibẹ̀. À ń rọ ẹ̀yin ọmọ wa kì í ṣe ìwé nìkan ni ẹ máa kà ẹ gbìyànjú láti ní iṣẹ́ ọwọ́ nǹkan tí màmá yìí ń gbìyànjú láti sọ nìyẹn. ṣẹ́rí nígbà tí a ṣe ìkínilẹ́kọ̀ọ́ fún oṣù 4 ó ní ìwé ẹ̀rí ti ìjọba ti Ògùn State tí wọ́n bá lọ bá wa gbà wá lẹ́yìn yẹn ó tún ní ìwé ẹ̀rí kan tó jẹ́ pé a lè mú lọ sí ilẹ̀ òkèèrè ká fi ṣe àpèjúwe èmi kọ́ iṣẹ́ bọ́ ṣe ń rán aṣọ tí n bá mú ìwé ẹ̀rí yìí dé lọ sí ilẹ̀ àjèjì lọ́wọ́ kan náà máa approve mi tó bá jẹ́ wípé kíní yẹn wà lára àwọn ohun tó fẹ́ fi gbà wọ́n pé ṣe oníṣẹ́ ọwọ́ mo níṣẹ́ ọwọ́ certificate mi rè wọ́n máa rí i pé láti ilẹ̀ òkèèrè náà ti fi ṣọwọ́ síbí. Mo rọ̀ yín iléeṣẹ́ yìí ti wà tẹ́lẹ̀ ní Ọbádá ṣùgbọ́n nísìnyí fún àǹfààní ẹ̀yin ọ̀dọ́ tí mò ń wò yìí ó ti wà ní ìtorí ẹ pàtẹ́wọ́ fún màmá bí wọ́n ṣe bá wa dá arábìnrin wa Ramat tó jẹ́ akọni fún ti ètò ìní lọ́la. Láti ilé ẹ̀kọ́ wò. MHS Junior. Kí ló rí sí ìdíje tẹ wá ṣe nídìílé mi? Kí ni àwọn tó lè sọ tó rí tó lè rí bí ẹ̀kọ́? Mo rí i wípé a kọ́ nípa àṣà àti ìṣe ilé wa tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ òde òní bíi ti tèmi báyìí tí mo ṣì wà ní ilé ẹ̀kọ́ kékeré MHS Junior tí a fi ń ta ayọ̀ dànù bíi èdè wa ìwọ̀wàsí wa ìwọṣọ wa bíi ká máa wọ aṣọ jáńpé jáde láìsí bá tilẹ̀ Yorùbá mu. Bẹ́ẹ̀ sì ni wọ́n ti kọ́ wa ní bíbá yìí lónìí wípé ká fi tọ̀wọ̀tọ̀wọ̀ ká fi kí á gbà ká bá rá gbà tó gbé nǹkan dání tó ṣe é gbà ẹ bá wọn gbà ká sì kí wọn ká kì wọ́n. Nítorí pé àṣà ìbílẹ̀ wa civilization ló jágbà